mo tún kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò wa àti ètò yín ìtàn àti òwe Yorùbá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bí ẹ ti ń tẹ̀lé wa. Ẹ ń béèrè ìbéèrè kan wà tí ó farahàn níbi mọ́kànlá. Ohun tí wọ́n sì ń béèrè náà ni pé kí ni ẹ̀ṣẹ̀ àwọn Aláàfin, torí a kà Aláàfin bíi 8 tí ò sí àlàáfíà tí wọ́n yọ èyí tí wọ́n ní kó gbé nǹkan jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí lẹ̀ṣẹ̀ wọn? Ó ń láti ní táwọn náà ṣe nínú kó jẹ́ pé àwọn Aláàfin náà ò dáa, kò rí bẹ́ẹ̀, ó sì rí bẹ́ẹ̀. Kì í ṣe gbogbo Aláàfin ló burú, kì í sì ṣe gbogbo Bashorun náà ni ò dáa. Ṣùgbọ́n agbára máa gun ni, pàápàá jùlọ agbára tí ò bá ti ní òdiwọ̀n. Ẹnìkan tó béèrè kan tó farapẹ́ pé ṣé bí àwọn Ọ̀yọ́ Mesi ṣe ní agbára lórí Aláàfin, ǹjẹ́ Aláàfin náà ní agbára lórí àwọn Ọ̀yọ́ Mesi? Ẹ jẹ́ ká kó méjèèjì pọ̀. Mo sọ fún wa, mo ní oyè tá à ń jẹ lọ́yọ̀ọ́ ọ̀nà 3 ni. Ìran Ọ̀rànmíyàn ló ń jẹ Aláàfin. Ìran Ọ̀rànmíyàn níléèjì Ọ̀rànmíyàn àwọn ló ń jẹ Aláàfin títí dòní. Ẹnikẹ́ni tó bá jẹ Aláàfin ẹ wádìí ẹ̀, àrọ́mọdọ́mọ Ọ̀rànmíyàn ni. Ifẹ̀ sì ni, torí pé mo sọ fún wa pé Aláàfin àkọ́kọ́ òun ni Aláàfin Ọ̀rànmíyàn, kò sì kú sọ́yọ́, ó tún padà wá fẹ̀, ó jọ Ọ̀ọ̀ni. Ni mo sọ fún àwọn tí wọ́n ń sọ Ọ̀ọ̀ni abọrẹ̀ lọ́ọ̀ni. A jẹ́ pé bí ìgbà téèyàn ń sọ pé ará àgbà ń gọ̀ ni, ẹni sọ pé ará àgbà ń gọ̀ bàbá rẹ̀ wà ń bẹ̀. Mo sì sọ fún amú ní ọṣẹ́ tí àwọn Ọ̀yọ́ Mesi lábẹ́ Bashorun tí wọ́n ṣe sí Oyo Empire ó ga púpọ̀, ó pọ̀ púpọ̀. Ẹ jẹ́ kí n dáhùn béèrè yẹn ká má máa yàtọ̀ tún yàtọ̀ sí. Lọ́nà kínní, ẹ̀yà Ọ̀rànmíyàn ló ń jẹ Aláàfin mo sọ. Lọ́nà kejì, àwọn Núpé àwọn ni wọ́n ń jẹ bàbá Àyàjì, bàbá Àyàgí tẹ́ bá rántí. Àwọn tó ń jẹ Bashorun ìran Yàrìbà tí wọ́n wá láti Bọ̀gún ni, tí wọ́n ti àwọn Ọ̀yọ́ lẹ́yìn láti gba ilẹ̀ wọn padà lẹ́yìn tí Súèdè ti lé wọn lọ, tí wọ́n sì lo 100 ọdún pẹ̀lú àwọn Bọ̀gún kí wọ́n tó padà sí Ọ̀yọ́lé. Oyè Bashorun àti gbogbo oyè tó kù ìdílé kọ̀ọ̀kan ló ń fààyàn kalẹ̀. Aláàfin kọ́, àwọn ni ó wàá jókòó, ni ó wàá wò láàrin àwọn ọmọ ọba, ìwọ ni kò wá jà Láàfin. Ó tàkókò kan wọ́n ń fagídí mú wọn jẹ ni, torí pé kò sí ìgbàgbọ́, kò sí ìgbẹ́kẹ̀lé, àwọn ọmọ ọba yóò lágbára láàrin wọn. Lóòótọ́ ètò wà bíi ọ̀nà Ẹ̀fà, Òsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn olóyè kan láàfin tó yẹ pé iṣẹ́ tiwọn ni láti pẹ̀tù sí aáwọ̀ láàrin Aláàfin àti àwọn Ọ̀yọ́ Mesi, pàápàá jùlọ Bashorun. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn ò tiẹ̀ jẹ́ nǹkan kan. Èmi ni ìyá ilé orí ni, ìyá mọ̀rí náà rí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wọn ò tó nǹkan kan, wọn àìmọ̀ yẹn ò tiẹ̀ kà wọ́n sí. Náà ẹ wá béèrè pé kí ni wọ́n ṣe, kí làwọn Aláàfin yìí ṣe? Ìbéèrè tó mọ́gbọ́n dání, ìbéèrè dáadáa ni, ìbéèrè tó bọ́pọlọ mu ni. Ṣé ẹ rí ìyàwó tó fẹ́ kọ́kọ́? Kò sí tí ò lè dìjà, kò sí tí ò lè dìjà. Bọ́ ọ bá kíjù, ó lè lọ kí òní kí àbòsí, ó lọ kẹrù ẹ̀, ó fẹ́ lọ ni. Fún àpẹẹrẹ, ẹjẹ́ àwọ̀ àwọn bíi ojú, ó lo 140 ọjọ́ lórí ìtẹ́. Ẹ ti ẹ̀já bẹ̀rẹ̀ lórí Lábísí. Wọ́n ti yan Lábísí, ó ti bẹ̀rẹ̀ sí ètò tí sọ ní Aláàfin, ó ti bẹ̀rẹ̀ orò jíjọba. Nígbà tí Gáà jẹ, Gáà lóhùn ọ̀fẹ́ Lábísí gbé nǹkan jẹ ni. Nígbà náà, gbígbé nǹkan jẹ fún àwọn ọba wa, tálàfin kan bá gbé nǹkan jẹ nígbà náà, nǹkan iyì ni pé tọ́ba kan kí wọn kúkú yọ òun bí ọba, tọ́ba kan kójú tì tàbí tọ́ba kan kí wọ́n pa òun. Torí tí ò bá gbé nǹkan jẹ náà, àwọn Ọ̀yọ́ Mesi ní bí wọ́n ṣe pa wọ́n ò pa. Kí lẹ̀ṣẹ̀ Lábísí? Gáà ní wọn ò yàn lójú, ó lẹ́yìn tí a ti yàn kóhun tó dé, ó lóun ò gbà, ó ní Lábísí gbé nǹkan jẹ. Ọ̀dà ẹ jẹ́ ká wo àwọn bí ojú. Àwọn bí ojú lòun ò lè dọ̀bálẹ̀, Aláàfin lòun jẹ. Tó bá kan kóhun kúkú fi oyè ìwọlẹ̀, ó kúkú bẹ́tà, ó sàn kóhun kú. Àwọn bí ojú ó gbé nǹkan jẹ. Wọ́n wá mú ọmọ ọba kan tóun lówó lọ́ tó gba yìí, wọ́n ń pè ní Agbólúajé. Ògbólúajé ni, ṣùgbọ́n kó lè dùn ún pè lẹ́nu ni wọ́n fi ń pè ní Agbólúajé. Kì í ṣe orúkọ rẹ̀ gangan nìyẹn, ó lórúkọ kan tó ń jẹ́ Ọlábìsọ. Ṣùgbọ́n torí pé ọwọ́ rẹ̀ ìyàwó oníṣòwò ni, ó sì mọ̀lú, ọmọ èèyàn, ó gbajúmọ̀, wọ́n wá mú lọ́ba, ó sì ń ṣèfẹ́ wọn. Ṣé ẹ mọ̀ yín pé wọ́n ní òrìṣà tí Ṣàngó ò lè lò, ó mètùtù Ṣàngó ni o. Ọmọ ọ̀lẹ, ó mọ oògùn ìjà, ó bú yẹ̀ òǹyà tó ń ferege. Bẹ́ẹ̀ ni kò dúró, torí bó bá dúró wọn ò nà. Wọ́n ní yóò bá yẹ, oní yóò bá yẹ adìẹ náà ò sì ferege. Bó ti wá ṣe tó bá gbójú ajé ti ṣe tó. Bí ọdún 3, 4, 5 Aláàfin gbọ́dọ̀ ṣígun fún àwọn Ọ̀yọ́ Mesi, torí pé jagunjagun ni gbogbo wọn, wọ́n sì ní ọmọ ogun lábẹ́. Agbólúajé rò wípé bá a ti ń gbé lálàáfíà ká máa gbé lálàáfíà, ó kọ̀ láti ṣígun. Àwọn wo ni wọ́n sì ń ṣígun sí?
ọmọ ìyá wọn náà ni bí Ìjẹ̀ṣà bí Èkìtì bí nǹkankan àwọn ìlú pọ̀ ńgbà náà torí pé Ọ̀yọ́ ọ̀gbà náà 150 kìlómítà sí Àgọ́dọ̀yọ́ ní ìsìn kẹ́ ẹ lè mọ ọṣẹ́ àti láabi àti aburú tí ètò ìgbà náà lábẹ́ àwọn bàbá wa àwọn Ọ̀yọ́ Mesi tó kó bá bó ní bá ti rí kí ọlá náà ó ti wà. Ó fi àkókò ibẹ̀ yín ẹ wo bàbá wa ọba Jẹ́bà ẹ̀yin bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà ó fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín o ọba Àkàndé ẹni tògún wọn mọ̀ pé olùfẹ́ àlàáfíà nìyí. Bàbá wa Ọ̀wọ́ Adé ẹlẹ́wù ẹ̀tù Ọlọ́run á jẹ́ ó dẹ̀yìn lọ́rùn o. Ẹ mọ̀ wo bàbá yìí níran o mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ sún mọ́ bàbá Adébára ọba Jẹ́bà ẹ mọ̀ jẹ́ kí bàbá ẹ̀ ó wò pé kí lòun tiẹ̀ jẹ́ Yorùbá sí. Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ ẹ sún mọ́ bàbá yìí ẹ mọ̀ jẹ́ ó kóhun nìkan kò ní kẹ̀yìn nìkan. Bẹ́ẹ̀ ni wọ́n sọ fún Agbolúajé pé kó ṣí ogun Agbolúajé kọ̀ láti ṣígun wọn láti fi tipátipá mú pé kó gbé nǹkan jẹ ó sì gbé nǹkan jẹ. Wọ́n wá mú àbúrò rẹ̀ tá à ń pè ní Májèógbé wọ́n fi jẹ Aláàfin nígbà tí ìlú kùn pé Agbolúajé èèyàn dáadáa Agbolúajé ó ti ẹ̀pọ́n mọ́ Gáà yìí láti sá ti lójú ayé pé Agbolúajé ìgbọ́ràn ni wọ́n ṣàwọ̀ ẹ̀sùn àwọn ò sọ pé kò sígun fáwọn wọ́n wẹ̀sùn rán dáradára oríṣiríṣi àwọn àfi Májèógbé wọ́n fi síbẹ̀. Májèógbé náà wọn àjò pẹ́ kí ló ṣe ọmọ Májèógbé jà ọjà ń gbòòrò ọjà ládùúgbò wọn ọjà níbi tí bí agboolé wọn kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n ti ń sọ tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ pé ni a bá ń sọ kì í pẹ́ sí wa wu wọn ni kọ̀kọ́ ọmọ ẹ̀ ni ọkọ̀ dìde ọmọ Aláàfin máa jà ọmọ tiwọn náà ń já o. Lákòókò yẹn àwọn ọmọ Gáà ti dìdàkudà káàkiri tí wọ́n ń gbẹrù lórí ẹlẹ́rù ẹni tí wọ́n bá pa àpagbé ẹni Ṣàngó pa àpagbé ni gbogbo ẹ̀yin náà tẹ́ rò pé lágbára lónìí á sọ tiyín lọ́la o tẹ́ rò pé kò sí tẹ́ ẹ̀ lè ṣe ẹ láwọn tó lè bá yín pààyàn ẹ sì láwọn agbófinró ẹ̀yin tẹ́ ẹ lè fọwọ́ lu àyà yín pé ẹ̀yin gangan lòfin ẹ̀yin làṣẹ á sọ tiyín lọ́la á lè sọ lójú yín torí wọn bí ẹnìkan dáa nígbà náà kò sọ lójú Gáà ṣùgbọ́n à ń sọ lónìí bí ìran Gáà bá sì wà níbì kan tí wọ́n ń gbọ́ ohun tá à ń sọ yìí náà wọ́n á wò wípé bàbá àwọn ó mọ̀ jayé ọ̀hún o bẹ́ẹ̀ ni Májèógbé náà ta ló wáá jọba lẹ́yìn wọn ẹja máa rọra bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́ẹ̀kan sí àtúnkí adúpẹ́ akíyakì ó wù wá kíkiní ò máa jù báyìí lọ ó tiẹ̀ wá ká máa ṣe live kẹ́ ẹ máa pè wá ṣùgbọ́n mo mọ̀ pé àdébẹ̀ o mo mọ̀ pé ẹ̀ ń ro tèmi ẹ̀ sì ń ro tiwa ẹ̀ sì ń ro ọjọ́ iwájú wa ìran tí ò bá lánàá kí i lónìí o wọn ò sì lè lọ́la ẹ má gbàgbé stúdíò wa tá à ń kọ́ lọ́wọ́ a ti kọ́ débì kan àwọn nǹkan tá a ó kó sínú ẹ̀ ń kọ́ àti gbéyàwó ọ̀tẹ́jọ́ owó ọbẹ̀ mọ̀ ló ṣòro ṣùgbọ́n pẹ̀lú yín pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run Olódùmarè kò ní í ṣòro ètò kan ń bọ̀ láìpẹ́ lábẹ́ stúdíò yẹn náà ni ó wà tá a pè ní mọ orísun rẹ ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ní ẹ fẹ́ mọ̀ nípa Ọbàtálá Olúfọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kì í ṣe ń tá a lè dáhùn ní ìṣẹ́jú kan tàbí ìṣẹ́jú méjì ẹ́písòdù rẹ̀ ogún díẹ̀ ẹ fún mi láàyè díẹ̀ torí yóò gbé wa rìnrìn àjò ẹlẹ́fẹ́ mọ gbogbo ibi tí àwọn ọmọ Olúfọ́n tí wọ́n wà ọmọ Olúfọ́n pọ̀ lóòótọ́ nílẹ̀ ó tu òjíire bóyá la rí ìpínlẹ̀ kan tí ò sí ọmọ Olúfọ́n bóyá orúkọ tí wọ́n ń jẹ́ ló sọ̀tọ̀ọ̀tọ̀ lágbára Ọlọ́run ẹ̀yin ò ní kú èmi ò ní kú ojú òsì ní tiwa mọ́ gbàgbé ràn mí lọ́wọ́ kémi náà ràn ọ́ lọ́wọ́ stúdíò yìí di dandan kópa nínú ìtàn rẹ̀ ká sọ pa àjọṣe ni Ọlọ́run bá sì fi sí ọlọ́kàn gbogbo ohun tá a fẹ́ kó sínú ẹ̀ tí ó fi wọ standard kojú nǹkan bí ẹgbẹ̀rún mílíọ̀nù 15 lọ 15 million naira ohunkóhun tó o bá fún wa a kọ sílẹ̀ Ọlọ́run ràn yín lọ́wọ́ ọkàn wọ́n balẹ̀ lẹ́ẹ̀kan sí káfíńrè pàdé ire o.